ẹ̀yin èèyàn lé ìwọlẹ̀ṣẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé dáadáa lẹ làbá yín gbogbo lé ńkọ́? Gist tèní wọ́n ní àwọn olórí wọ́n ní wọ́n gba jámbà kábíyèsí lọ o, gbogbo wọn. Àwọn àǹtí wa tẹ́ ń rí lójú àwòrán, wọ́n ní kábíyèsí lé wọn kúrò ní jámbà wọn nítorí kábíyèsí ra wargon fún Queen Naomi. Wọ́n ní mọ́tò yìí, wọ́n ní èyí tí kábíyèsí kọ́kọ́ rà fún Queen Naomi tí wọ́n park sínú palace. Wọ́n ní ṣe ni olóńgbò ló appear níbi mọ́tò ní gbogbo windscreen, gbogbo ẹ̀ fọ́. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n wá surprise. Báwo ni ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀? Ẹ̀yin èèyàn lé nǹkan ṣẹlẹ̀ nínú palace bàbá wa Erin ńlá. Wọ́n ní ìyá kan ń tẹ̀pà. Wọ́n ní ìyá ẹlẹ́pà yìí. Wọ́n ní ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé kábíyèsí gan máa ń ra ẹ̀pà ẹ̀ torí ẹ̀pà ẹ̀ dá. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti help obìnrin yìí lé. Wọ́n náà ti help ẹ̀ rí nígbà tí ara obìnrin yìí yóò yá. Wọ́n ní obìnrin yìí, wọ́n lòun ní olóńgbò tó yọjú o níbi mọ́tò Queen Naomi. Wọ́n náà bà mọ́tò Queen Naomi jẹ́. Ẹ̀yin èèyàn lè rí pé ilé ayé yìí ó lágbára. Wọ́n ní ìyá onífá òun lórí olóńgbò yìí. Bí a ṣe ń sọ lọ, wọ́n ní bí mọ́tò ṣàṣe bàjẹ́ nìyẹn. Ìyẹn wargon èyí tí kábíyèsí kọ́kọ́ rà fún Queen Naomi. Wọ́n ní bí kábíyèsí ṣe gbé Queen Naomi lọ s'Ékòó nìyẹn o, tó lọ ra ẹ̀mí fún wọn, black one. Wọ́n ní ìgbà tán gbé wargon yìí dé, wọ́n ní inú àwọn olórí ò dùn wípé gbogbo àwọn kọ̀ọ̀kan nínú wọn wọ́n wá lọ sí inú jámbà kábíyèsí, wọ́n lọ fi ẹ̀hónú, wọ́n lọ bínú wípé àwọn ò gbà pé bí kábíyèsí ṣe ń treat àwọn nínú palace, pé Queen Naomi nìkan ni kábíyèsí ń tọ́jú. Kábíyèsí ò tọ́jú àwọn ọmọ nǹkan táwọn ṣe fún kábíyèsí. Kí ló dé? Kí ni àwọn ṣe fún kábíyèsí tí kábíyèsí fi ń ṣe báyìí fáwọn? Wọ́n ní Queen Naomi lọ́tún, Queen Naomi lósì. Ṣáwọn ò kì í ṣe ìyàwó kábíyèsí ni? Tí kábíyèsí tí wọ́n ráyè tàwọn, tó jẹ́ pé kò sí nǹkan táwọn ṣe táwọn mọ̀ ṣe nínú palace. Ẹ̀yin èèyàn lé wọ́n náà sọ̀rọ̀ ẹlẹ́kún. Wọ́n ní kábíyèsí sọ fún wọn wípé kí náà wá ṣe. Wọ́n láwọn wá sọ inú àwọn ni. Wọ́n ní kábíyèsí ní kí gbogbo wọn dìde bẹ́ẹ̀ kí wọ́n dẹ̀ jáde nínú chamber wọn. Ẹ̀yin èèyàn lé nǹkan tójú ń wá lójú ń rí. Ìfẹ́ òtítọ́ ó lékè ohun gbogbo. Kò sí nǹkan téèyàn ṣe láyé yìí tí ò bá sí ìfẹ́, asán ni. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Àtúndé Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé, àgbétutù dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé Mashola Gist TV. Àtúndé. Orúkọ mi ni Mashola. Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì àti pé ká má gbàgbé àṣà àti èdè wa. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ kàn sí wa ní Mashola Gist TV tẹ́ bá ní ìpolówó ọjà
masholagistv@gmail.com. Ọlọ́run á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ. Wọ́n ní G-Wagon yìí wọ́n ní ló bí àwọn olórí nínú. Wọ́n ní ìgbà tí kábíyèsí tó lọ ra G-Wagon míì fún Queen Naomi lórí ọ̀rọ̀ wípé wọ́n bà G-Wagon wọn jẹ́ nínú ààfin. Ẹ̀yin èèyàn lé ìfẹ́ tó wà láàrin kábíyèsí àti Queen Naomi kò ṣe gbéyẹ̀wò, kò dẹ̀ ṣe wọ̀n nítorí pé ìfẹ́ látọ̀run wá ni. Bàbá Erin ńlá wọn ò fi Queen Naomi ṣeré rárá. Wọ́n nífẹ̀ẹ́ wọn dénúdénú ni. Ìtorí ẹ̀ ni ó fi ń ni àwọn olórí yìí lára. Nítorí pé wọn ò rí irú ìfẹ́ báyìí rí. The only thing tó lè ṣe nìkan gba kámú fọ́lọ́run ọba kí wọ́n dẹ̀ jókòó síbi tọkọ wọn bá fẹ́ wọn sí. Ẹ̀yin èèyàn lé bí Queen Naomi ṣe di onímọ́tò nìyẹn tuntun 2023 G-Wagon bí a ṣe gbọ́ ò. Kí ló dé tí kábíyèsí ò ní ra G-Wagon fún ìyá Tádéníkáwò? Wọ́n fi kábíyèsí lọ́kàn balẹ̀, wọn ò dẹ̀ bà wọ́n nínú jẹ́ látìgbà tí kábíyèsí ti fẹ́ wọn. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni wọ́n. Aya tó ń gbọ́ràn sọ́kọ lẹ́nu, aya tó ń múnú ọkọ dùn. Wọ́n ní Dr. Elizabeth gan ní G-Wagon náà, wọ́n ní white ní ti Dr. Elizabeth ṣùgbọ́n wọ́n ní black ní ti Queen Naomi. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́, a ní ká mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o, gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ẹ̀yin new subscribers àti old subscribers, mo kí yín ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń dúró ti channel yìí, gbogbo ẹ̀ la rí pátápátá. Adúpẹ́ àtúnọpẹ́ dá. Gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé a máa yọrí sí rere. Happy Saturday to you all. Enjoy weekend yín o. Mashola Gist TV love you all. À ń ṣe ìpolówó ọjà fún Collection Center Store. Ẹ bá wọn ra bàtà Italian shoe láti size 7 títí dé 14 ni wọ́n ń tà. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n ń ta sandal. Kò sí bàtà tẹ́ fẹ́ tí wọ́n ní. Wọ́n ń ta bags fún àwọn obìnrin, wọ́n ń ta 18 karat gold, 14 karat gold. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Àwọn bàtà tí wọ́n ń tà, àwọn bàtà tó yẹ pé tẹ́ bá rà ó máa pẹ́ kó tó bàjẹ́ ni. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advert fún Royal Beauty and Good Store. Fìlà ni wọ́n ń tà, àwọn fìlà tó jẹ́ pé ẹ lè wọ̀ sí aṣọ, kaftan, agbádá, ìró àti bùbá, skirt and blouse. Tẹ́ bá ti wé bí gèlè ni, ẹ ní láti stress ara yín láti wé gèlè. Àwọn fìlà tó yẹ pé wọ́n ń fi òfì ṣe òun ni wọ́n ń tà. Ẹ kàn sí Royal Beauty Goods and Store. Ẹ kàn sí wọn. Fìlà oríṣiríṣi, kò sí kọ́lọ̀ tẹ́ fẹ́ tí wọ́n ò ní. Ẹ kàn sí Royal Beauty and Good Store. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.